Ẹ kú déédé ìwòyí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Mo kí yín tìfẹ́tìfẹ́, mo kí yín tayọ̀tayọ̀, mo kí yín tẹ̀rín tọ̀yàyà. Èmi ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, aráalé yín náà rè o, Adérónkẹ́ ọmọ ọba. Mò ń kàn sí yín lórí ìkànnì Òye Yorùbá tó wà lórí olú ìyá ìkànnì ayélujára tí a mọ̀ sí YouTube. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí kò fẹ́ kí èdè, àṣà àti ìṣe àti gbogbo ohun tí ó ní í ṣe pẹ̀lú Yorùbá parun rárá, àti wípé ní ọwọ́ tí àwọn ènìyàn tí ó jẹ́ ọmọ Yorùbá pàápàá tí wọ́n fi mú èdè àti ìṣe Yorùbá ní ayé òde òní ní ọwọ́ yẹpẹrẹ, èyí ló mú wa gbé ìkànnì yìí kalẹ̀ láti lè la gbogbo wa lọ́yẹ lórí èdè, àṣà àti ohun tí ó jẹ́ ti Yorùbá kí ó má baà parun rárá. A gbé ìkànnì yìí kalẹ̀ lọ́nà tí yóò rọrùn fún gbogbo mùtúmùwà, pàápàá àwọn ọmọ Yorùbá tí kò mọ̀ nípa èdè wọn, àṣà wọn àti ìṣe wọn. Àwọn mìíràn ò tiẹ̀ lè sọ Yorùbá rárá, àti àwọn ọmọ Yorùbá tí wọ́n bí sí òkè òkun. A ó máa ṣe eléyìí ní ìsọ̀rí ìsọ̀rí ní abala oríṣiríṣi gẹ́gẹ́ bí àṣà àti ìṣe, òwe Yorùbá, ìtàn Yorùbá, ìsọ̀ ọ̀rọ̀ Yorùbá, àlọ́ àpagbè, àlọ́ àpamọ̀, ìwòsàn ní ilẹ̀ Yorùbá àti oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ìwọ̀nyí ni a ó máa mú wá lóòrèkóòrè fún ẹ̀kọ́, ìtanijí àti ìgbádùn gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Inú wa yóò dùn lọ́pọ̀lọpọ̀ bí àwọn ọmọ Yorùbá bá darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí tí wọ́n sì ń bá wa dá sí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ṣé, a dúpẹ́ gidigidi fún gbogbo ìfọwọ́sowọ́pọ̀ yín. Àjọṣe wa kò ní bàjẹ́ o. Ẹ kú ojú lọ́nà. And for the benefit of Yoruba people who does not understand Yoruba that much, I greet you all from wherever you are in every part of the world. My name is Adérónkẹ́ Ọmọọba, addressing you from our YouTube channel called Òye Yorùbá. As a Yoruba indigene who would not want our cultural heritage to go into extinction due to the fact that a lot of Yoruba people these days don't even understand anything about Yoruba. Some cannot even speak the language, not to talk of understanding our cultural heritage. Thus, this channel, Òye Yorùbá, was created to bring normalcy back into our cultural heritage and our values as a people, especially for Yoruba children that were born outside the country. We will be doing this in simplified methods under different categories such as àṣà àti ìṣe, which is culture and tradition, òwe Yorùbá, Yoruba proverbs, ìtàn Yorùbá, the history of Yoruba, ìsọ̀ ọ̀rọ̀ Yorùbá, that is Yoruba speech, Yoruba words and speech, àlọ́ àpamọ̀ and àpagbè, that is the Yoruba folklores, ìwòsàn in Yoruba, that is healing in the Yoruba way, oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá, that is fashion in Yoruba. This and much more will be coming your way time to time on this channel, and I'll be glad if you can subscribe to our channel and also comment on my options. Thank you for listening. We really appreciate your cooperation. I'm sure you are all going to enjoy this.